lágbàáyé àsìkò tá a ti sọ ẹnu mi àgùn ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé àrẹ̀mọ Adékúnlé Abdulateef fẹ́ẹ́ fún màmá Abdulateef fún màmá wa ń bẹ̀ Adégoróyè Òyí Ṣàngógbòn Ifáwuyì bàbá o sálàfíà làbáyín. adúpẹ́ o ọkùnrin ń dáhùn. ọkùnrin kàkúkú. a ní ìyá lọ́run má bẹ̀rù èpè. a ní ìyá lọ́run má bẹ̀rù èpè kó ní má wù èpè a ní ìyá lọ́run náà kó má wù èpè. akóríire ti iléeṣẹ́ tuntun ọ́fíìsì tuntun tó ń dáhùn gbìnrín àti òǹtẹ̀jọba àpapọ̀ tó wọlé tó àwọn wẹ́rẹ́ kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. bàbá ká tó wọnú ìtẹ́ bá kí gbọmọ Yorùbá ní belenje ni o belenje. yọ̀dà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ọmọ Odùduwà àkí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú dájí ẹ káalẹ́ gbogbo gbà tọ́wọ́ jẹ ètò ìbádé báyìí mo fi gbogbo ara kí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà Àrólé Oòduà àti gbogbo ọba aládé tó wà nílẹ̀ Yorùbá pátápátá pé àpò afẹ́rẹ́ yìí ẹ̀ṣọ́ bá jẹ kó pẹ́ o mo ṣe kábíyèsí gbogbo orí adé. kábíyèsí gbogbo orí adé o bàbá nìkan ibẹjọ́ mélòó kan ni nǹkan lásán lẹ́lẹ̀ Yorùbá tí ayọ̀ gba ọkàn àwọn èèyàn pé bá a ti fi orí bẹ́ẹ̀ náà lórí nígbà tí ìjọba àpapọ̀ tí wọ́n ní àwọn gbé òfin pé à ń wá ẹmú ẹdẹ ẹmọ́jì ó bọ́ tí wọ́n gbé kúrò ní orí ọ̀kan gbogbo náà ọmọ Yorùbá tó náà ń jà fún ìtúsílẹ̀ ìlọsíwájú ìdàgbàsókè ọmọ Yorùbá bíi tiyín yẹn náà ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dami gbé kúrò lórí ẹ̀ pé kó máa yan fanda pé kò sínú àwọn táwọn wá mọ́ gẹ́gẹ́ bí aṣáájú ẹgbẹ́ Yorùbá gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé gẹ́gẹ́ bí olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ojú ò lẹ fi wò ó ìrà ló kọ sí yín. ẹ ṣe olótú ṣe rí àkọ́kọ́ náà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn àtẹni tó dúró àtẹni tí ò dúró àtẹni tó sọ pé Ọlọ́run mú àtẹni tó sọ pé Ọlọ́run àjò bọ́m̀bẹ̀ gbogbo wọn pátápátá la dúpẹ́ fún torí pé tẹ́ ẹ bá wò ó gbogbo wàhálà wa kò gbé wàhálà yẹn ò dẹ̀ lọ lórí asán bá a ṣe fẹ́ kó rí gẹ́lẹ́ ní dáadáa bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe bá wa ṣe ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dami bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe bá wa ṣe a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú wọn àti ìyàwó wọn First Lady Nàìjíríà Senator Olúrẹ̀mí Tinubu àti bàbá wa Ọ̀ọ̀nìrìṣà a dúpẹ́ lọ́wọ́ wọn ọpẹ́ wa ò tí ì pé tá a bá dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúbàdàn bàbá wa Adéwọ̀lú Rashidi Ládọjà gbogbo yìí mo ṣe kábíyèsí o kábíyèsí Olúgbọ́n ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àdúró tí bàbá gbogbo ẹ̀yin àgbààgbà wọ̀nyí pátá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àdúró tí bàbá Bánjí Akíntóyè bàbá ẹ̀kú ìfọmọ ènìyàn ṣe ẹ̀kú ìfaradà ẹ̀kú àìsàn àìwo ntẹ̀gbẹ́dání Olódùmarè ò ní dànù yèyé dámì Prophet ológun bàbá Ìjẹ̀ṣà gbogbo àwọn tá a lè dárúkọ àti gbogbo ọmọ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá àti gbogbo ẹ̀yin àgbààgbà tá a jùmọ̀jọ ń wúre pé kó Olódùmarè jọ kó jẹ́ kọ́rọ̀ náà kó rẹ̀sọ̀ ọ̀rọ̀ náà ti rẹ̀sọ̀ báyìí ṣùgbọ́n o tí Yorùbá bá ti lọ tán bá bọ̀ wọ́n ní tọmọdé bá ṣubú àwòwájú tágbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ọmọdé tó ṣubú tó wo wájú afẹ́rí tó gbé ṣubú àgbà tó ṣubú tó ń wẹ̀yìn wò ó ń wo ohun tí ń lébọ̀ lẹ́yìn ìmọ̀ràn ńlá tí mo ní fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ni wípé mo ti sọ̀rọ̀ yẹn rí nínú ètò kan pé kì í ṣe gbogbo wọn tí wọ́n bára wọn nínú Yorùbá nation yìí ni wọ́n wá síbẹ̀ láti ṣe àwọn kan wá nítorí pé orúkọ Sunday Adéyẹmọ ń tà wọ́n ń lò gẹ́gẹ́ bí àgúnmu òwò láti lè wá jíjẹ múmu tiwọn kì í ṣe èrò tó wà lọ́kàn olóyè Sunday Adéyẹmọ ló wà lọ́kàn tiwọn ṣùgbọ́n eléyìí ewu ni ó ti lọ ó ti di àfihẹ́yìn
tí eégún fi ṣọ kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kó padà àwọn àtúnṣe tó bá yẹ kó ṣe lẹ́kùnrẹ́rẹ́ kó lọ ṣe wọ́n nítorí pé Yorùbá sọ pé ká tó pa ejò àkọ́kọ́ palẹ̀ gbogbo àwọn ejò tó wà ńlẹ̀ kó rí pé òun palẹ̀ kó tó lóun fẹ́ pejò ọ̀rọ̀ ìjàngbara Yorùbá kì í ṣe n tó yẹ kó tún sáré kánjú wọ̀ kó kọ́kọ́ ṣe àtúntò Yorùbá nation yìí ná àwọn tó wà ní diaspora mo ti sọ rí pé àwọn kan ìmọ̀tara ẹni nìkan tá a bá gba Yorùbá nation yìí náà àwa la fẹ́ máa ṣàkóso ẹ̀ ìhà abìkan ló fẹ́ máa ṣe orí ló máa ń ṣáájú tí gbogbo ara tó kù tó máa tẹ̀lé kò dẹ̀ sí ìran ojúgun tí ń gbẹ̀yìn ìwájú ni wọ́n ń gbé kó lọ tún ọ̀rọ̀ Yorùbá nation tó dáadáa iṣẹ́ yìí kan bàbá Bánjí Akíntóyè gan ó kan Prophet Ológun dáadáa mi ò sọ àwọn àsáwọ̀ àbí àwọn tó rò pé àwọn jọ ń ṣe lọ láti bẹ̀rẹ̀ mi sọ àwọn yẹn o pé ok kó délẹ̀ kájọ jẹ́ mi sọ àwọn yẹn àwọn tó gbé ti kú ti yè àwọn yẹn ni mò ń sọ lásìkò yìí pé kán restructuring gẹ́gẹ́ bí àṣà olóyìnbó kán lọ ṣe proper restructuring àwọn tí wọ́n rí pé wọ́n ti ní àbàwọ́n nínú ẹgbẹ́ yẹn tó ti farahàn kán lọ ṣètò ilẹ̀ Yorùbá tó máa jẹ́ ìbúra tó kún fún wọn kó tó lóun bẹ́ sínú ìjàngbara kankan lásìkò yìí gbogbo àwọn tó dẹ̀ dúró tó fi ṣeé ṣe àwọn kan wà kì í ṣe àwọn tó ń yọjú síta tó ń pariwo àwọn kan wà tó yẹ pé lábẹ́lẹ̀ àwọn ń paná ọ̀rọ̀ yẹn pé kó lè kú tí kò hàn sí olóyè Adéyẹmọ fún rẹ̀ àwọn yẹn ni kó ṣàwárí wọn kó dúpẹ́ lọ́wọ́ wọn kó má yan ẹnì kankan ní pọ̀ sí ó ti dé eléyìí tó ti lọ yìí kò ní padà wá mọ́ kó bẹ̀rẹ̀ sí ní máa gbégbé àlàáfíà pẹ̀lú àwọn èèyàn ṣùgbọ́n kí àlàáfíà ilẹ̀ Yorùbá tó ti jẹ́ lógún láti ilẹ̀ yẹn kó má jọ̀wọ́ ẹ̀ lẹ̀ èmi mọ̀ pé iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ láti lè bá ààrẹ sọ̀rọ̀ tí mo dẹ̀ mọ̀ wípé èso oore ló máa tibẹ̀ jáde lágbára lọ́wọ́ Ọlọ́run so àwọn ìmọ̀ràn tèmi ní nìyẹn tí mo lè gba olóyè Adéyẹmọ kán dẹ̀ ṣe àmójútó lórí pé àwọn kan tọkàn máa kó kara àwọn ìgbínsọ́rùn àwọn Fúlàní kan wà níbí kan àwọn lọ bá àwọn rìkọ́ọ̀dù yẹn lọ́wọ́lọ́wọ́ táwọn bá wá débẹ̀ ibi táwọn bá dé kán máa fi defraud àwọn èèyàn kan mọ́ torí pé ìròyìn táwa ń gbọ́ láti diaspora ó pọ̀ gan o táwọn èèyàn dẹ̀ ń fún wa ní ẹ̀rí máa jẹ́ mi nìṣó so àwọn yẹn ni kó kọ́kọ́ ṣàmójútó fún tó pé so kó wá dúró lẹ́yìn tó tún ẹgbẹ́ yẹn tò kán jẹ́ kí ìbúra tó péye kó wà láàrin ẹgbẹ́ Yorùbá nation now tá bá fojú inú wò mi ò ní sọ láì má sọ wípé gbogbo dúkù tó bá ti wà láàrin olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú Ìbà Abíọ́dún Ìgè Adams ààrẹ ọ̀nà kakanfò lóògùn ọ̀fẹ́ kàn rí i pé wọ́n wá ojútùú sí kàn yanjú ẹ̀ ṣe rí ká mú tẹ̀gàn kúrò ká tún fi tẹ̀gàn kún akọni ní Ìbà Gani Adams o tá bá ń sọ̀rọ̀ 90s akọni ni o àkòyí akọni pé tílẹ̀ bá dá nìkan kọ́ o akọni tí ò bá sọ́kùnrin lé ni bẹ́ẹ̀ ni ọkùnrin ni ẹ jẹ́ amútẹ̀gàn kúrò ká tún fi tẹ̀gàn kún ṣùgbọ́n ìjọba ò ní fi ààyè gbààyàn kó má fúnyàn ní times and condition àwọn times and condition tíjọba gbé Ìbà Gani Adams sí ni kò lè ṣiṣẹ́ kọjá ààyè ẹ̀ mọ̀ pé kán tó lè gbé báǹdì kúrò lórí orúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fún rẹ̀ ó máa ní àwọn times and conditions tíjọba máa gbélé so ìsìn náà máa mọ̀ wípé Ìbà Gani Adams fúnra rẹ̀ kì í ṣe ẹni tí ń ságun
ṣe mọ̀ wípé tá bá ti fi gbèǹdéke sí nínú ọ́fíìsì ààrẹ tá wà yìí sí, mo ti bá sọ fún yín pé lágbájá tó wà lábẹ́ àṣẹ iléeṣẹ́ yìí tó wà lábẹ́ àṣẹ ẹgbẹ́ yìí ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ kọjá bíi, ẹni tó bá ṣiṣẹ́ kọjá ibẹ̀ ó ti lùfin ẹgbẹ́ yìí. So ìmọ̀ràn tèmi máa gbà á nìyẹn, kán jọ ní àjọṣepọ̀ ní ti ìṣọ̀kan Yorùbá, a kì í ṣolódì ẹnì kankan, bí àlàáfíà àti ìrẹ́pọ̀ tó ṣe máa wà nílẹ̀ Yorùbá, òun ni n tó jẹ́ àwa lógún. Ìdí tá a lè ṣe máa ń mẹ́nu bà tí àṣìṣe bá wá láti àwọn ìhà àwọn ọba kan ni wípé a fẹ́ kán fi tọ́rọ́ bokọ́bọ̀ lójú fún àwọn ọmọ wa tó ń bọ̀ wá lẹ́yìn ọ̀la, káwọn ọmọ yẹn bá má sọ ìsọkúsọ. Òun la ṣe ń gbìyànjú pé à ń yọ kò mú òkun àwọn ohun tá a bá sọ kúrò. Ìdí nìyẹn o. Ká tún fi àkókò sọ fún àwọn èèyàn pé ìṣọ̀kan Yorùbá ti gba ìwé gba òǹtẹ̀ àṣẹ ìjọba pé ẹ lè máa ṣe ẹgbẹ́ yín lọ. Ìyẹn ẹyọ kan. A ti ní olú iléeṣẹ́ ìṣọ̀kan Yorùbá, ó di méjì. A ti ní stúdíò tó jẹ́ tó jẹ́ rédíò ẹ̀rọ ayélujára àti tẹlifíṣàn ayélujára. Ìṣọ̀kan Yorùbá FM, Ìṣọ̀kan Yorùbá tẹlifíṣàn. Kò ṣe pé àdẹ̀ lọ gbowó lọ́wọ́ àwọn èèyàn o. Ẹ jẹ́ ká sọ̀rọ̀, àwọn èèyàn ní ààrẹ ń gbowó. A gbowó lọ́wọ́ ẹnikẹ́ni o, ilẹ̀ Oòduà ń gbọ́, àwọn ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni o. Ṣùgbọ́n tí ó bá tàkókò, a ṣe àfihàn iléeṣẹ́ yẹn lẹ́kùnrẹ́rẹ́ àti gbogbo àwọn ohun tó wà ń bẹ̀ fún àwọn èèyàn wa tó wà ní diaspora, pé bá a ti fẹ́ kó rí, Ọlọ́run Olódùmarè ti jẹ́ kí ó rí bẹ́ẹ̀ o. Ojú tó lé tẹ́ ẹ bá wá gbowó wá lọ́la o, àgbà o. Àìrò àìsàn láti jẹ́ kí iṣẹ́ ẹ máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni àìsàn arówó máa. Bàbá ẹ jẹ́ ká yọ kò mú òkun ọ̀rọ̀ yìí. Ok. Ẹni ẹ̀ gbóló ẹni kankan. Bẹ́ẹ̀ ni. Ẹ tó bá láàrin gbóló òun kó jáde kó wá sọ. Bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ni èmi àti ti wà lórí ètò rí tí ẹnìkan ti pè láti ìlú ọba pé ká sọ òun fẹ́ máa gbówó lẹ̀, ṣùgbọ́n mo rò pé lẹ́yìn ìgbà tó rí pé òun gbìyànjú tí mo sì sọ fún pé kán jẹ́ ká mọ ìdí tí wọ́n ṣe fẹ́ máa ṣe àtìlẹ́yìn. Ìdí yẹn ò fẹ́ fi gbogbo ara múlẹ̀, ẹni náà ò sì pè mí mọ́ láti gbà náà. A ní láǹfààní àti dárúkọ ẹni yẹn, ṣùgbọ́n èmi àti ẹ̀ sọ̀rọ̀ dáadáa tí kì í ṣe ọdún kan. Ọ̀rẹ́ ní bọ́lá tẹnu ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá ọmọọba Àrẹ̀mọ Abdulateef Adékúnlé Adégoroyè Òyí Ifáwuyì Ṣàngógbóhùn ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé. Nọ́mbà ọ̀nà lè parẹ́ sí èmi àṣọ kan ààrẹ ògbó tẹ̀lé bọ̀ ẹ máa ń fà rẹ lówó báyìí ààrẹ ó gbà. Àgbà o táwọn náà bá ta bá fi gbogbo iṣẹ́ tó ń lọ bí wọn wá wò jẹjẹ. Bẹ́ẹ̀ ni. Nọ́mbà tán lè pè sí. Nọ́mbà tán lè pe ààrẹ ìṣọ̀kan Yorùbá sí ni 081 46 66 0288 081 46 66 0288 nọ́mbà tán lè pe. Àràfẹ́já lọlé òwútú à ń lọlé Musa Gbémidébẹ̀ Tóyìn Pòrèrò ó dàbọ̀.